ọ̀rọ̀ kàbìtì ní tawọ́ tasẹ̀ tó mú mi mọ́wọ́ lẹ́rán kíká tó ká mi lára ló jẹ́ ń fẹ́ fọwọ́ gbá ṣọṣọ lójú kọ́ ọ bá fẹ́ ó lè mẹ́rin ṣoje pupa nítorí ọmọ aládé kúkú ni ṣàṣàrẹ ewì tí mo fẹ́ kì bá gbọ́ ọ̀rọ̀ yìí ká máa fọ́n láwọn ògbè èèyàn lórí bóyá rú wọn lè gbàtú sílẹ̀ ìkìlọ̀ ló dé fọ́mọ aládé lórí ewì èyí tí mo fẹ́ dá sí gbẹ̀dú òjò pa bàtà pa jẹ́wọ́jẹ́wọ́ etí ẹ̀ mọ́lù bàtà lórí àfojúsọ àfimúsọ aṣọ ń jẹ́ pé kọ́mọ aládé ó ṣẹ́rí padà lájò parun kí lóun tó ń ṣe wárí tá a fi yo lórí funfun lórí ohun tó lè máyé wa dáa ìran Yorùbá lójú oyé mi fojú àwọn òjíṣẹ́ rí gbágádá láyé àṣojú Músárì tó lọ́wọ́ ọmọ Ísírẹ́lì ẹ̀ẹ́rí ní ìlànà ẹ̀sìn kápá tó kọ́ lápọ̀ ọmọ aládé sí tí wọ́n fi ń ṣàwẹ́wà ìpè lọ síwájú ọmọ Yorùbá wá pé ká lè bọ́ lóko ẹrú kí ló lè fa tó fi yẹ ó lè lára wa ká lẹ́ni èṣù ọ̀dàrà ọ̀hún tó gbé Yorùbá ṣépè gangan ẹ̀yin ọmọ aládé ẹ̀ wá járe pé òun dànù sí gbóréré ọmọ ọlọ́mọ ní yá wọn lára láti dáṣọró wá wá já ọmọ tí wọ́n dà sí òhògó ló tó èèmọ̀ sì ní tẹ̀sán ọmọ Yorùbá tí ń gbọ́mọ ọlọ́mọ kiri tó wá já tiẹ̀ jù sílẹ̀ ìgbìyànjú tádárí wúrú máa ń ṣe kó tó dá ṣáájú ó kọjá àfẹnusọ ọmọ aládé ní rẹ ni ó bá dá ṣáájú nù wọn ẹ̀yìn ìgbàhùn ni wọ́n wá méwú ọ̀tẹ̀wọ̀ àti inú níbí ni pẹ̀lú wàhálì kìí ṣí ewúrẹ́ wọn mẹ́wàá wà lápàtà bíi kókúkókú bá síwájú wọn bá tún kú tán ìgbẹ́kùnrin ni wọ́n á tún jọ kó gbẹnu ó ṣe jẹ́ pé ẹ̀yin ikú làádèrè ńlẹ̀ Yorùbá Ọbáfẹ́mi ọkọ̀ dídí Olúkútà kọ́mọ aládé ó tó káwọ́ ẹkún lérí mẹ́ẹ̀jọsẹ̀ mọ́lẹ̀ mo rán wa létí lọ́dún 1979 Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fẹ́ jà ààrẹ ǹjẹ́ ó yẹ arọ́mọ aládé tó lè ìbàrẹ̀ Ọlọ́run àkọ́kọ́ Ọlọ́run kẹ́yìn bára wa làwọn àtìláàwí dẹ́sí bàbá Olúwọlé pé kí wọ́n lọ dáná yá ẹni àmọ̀ sí kábíyèsí Ọlọ́run ìyanu agbẹjọ́rò táwọn ọ̀tá Ọbáfẹ́mi lò ọmọ Yorùbá náà tún jẹ́ tó jẹ́ pé àsìkò ìpolongo ìbò wọ́n ní Ìjẹ̀bú l'Ọbáfẹ́mi ó láhùn àìmọye làwọn àlùsí ọ̀rọ̀. ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo tẹríba fún Ọlọ́run àkọ́kọ́ Ọlọ́run kẹ́yìn Ọlọ́run tó hàn Ọlọ́run tó pamọ́ apá ńlá tó solé ayé mú mìmì tí mi sámọ̀ òun lẹ̀ alèwí lè ṣe lọ́sàn-án alèwí lè ṣe lóru ọ̀kan ṣoṣo ẹ̀mí mímọ́ ọba tó ń rí gbogbo ojú tójú kan ò lè rí Ọlọ́run ìyanu ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run Olódùmarè mo fi gbogbo òyìn fọ́lọ́run ọba tó dá mi ọba tó lẹ̀mí mi ọ̀kan ṣoṣo tó mọ ohun tí mo fẹ́ jẹ́ ọ̀kan ṣoṣo tó mọ ohun tí mo fẹ́ dà ìbàrẹ̀ arúgbó ọjọ́ Ọlọ́run Olódùmarè kábíyèsí rẹ̀ Ọlọ́run ọ̀run mo ṣe bá ọmọdé mo ṣe bá àgbàlagbà mo ṣe bá gbogbo ẹ̀yin òjíṣẹ́ ayé mo ṣe bá gbogbo ẹ̀yin obìnrin lápapọ̀ mo wá ṣèbà ẹ̀yin ọkùnrin ní wákàtí ọ̀wọ̀ yìí mo ṣe bá gbogbo ẹ̀yin ajé ewé ajé egbò mo ṣe bá gbogbo ẹ̀yin màmá tí Ọlọ́run kólé ayé lé lọ́wọ́ lẹ́ni mo tún dé ẹjọ́ ojú mi ṣe ọ̀rọ̀ kan ló ń kọ mí lóminú nítorí pé tá a bá wí àkú tá a bá wí àkú ẹ̀dá kan ò lè díkòtò ẹnìkan gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn tó bá pààyàn láyé gbogbo ẹ̀ṣẹ̀ tó nítọ̀hún dá òun ló máa kó sọ́rùn ẹ̀yin èèyàn mi ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ kìlọ̀ fún ẹni tó ń dún màhúrú màhúrú máyé ènìyàn lásán ṣá ni ènìyàn
máa lọ́dẹ pẹ́lẹ́ ra wọn létè ńlẹ̀ yìí wọ́n ní sẹ́yìn ó jẹ́ pé kì í forí jí èèyàn láyé ẹ̀mọ́ sọ́ọ̀bùrù ta lẹni ọ̀hún náà máa lọ́dẹ. ènìyàn lásán lè yàn ta lẹni náà tó ń dún màhúrú màhúrú mọ́ èèyàn. ìbájẹ́ pé èèyàn mọ̀ pé èèyàn lòun ènìyàn bá sáwé ẹgbẹ́jẹ́ mọ́wọ́ ìbáyé kilẹ̀ mọ́ àwọn ẹ̀dá ènìyàn. mo tún délé ní lórí ọ̀rọ̀ ààrẹ Gani Olúọ̀fẹ́ Gani Adams. nítorí ní ìwòye àná tàbí ní ìjẹta òun ní fídíò kan ló sakulé káàkiri orí gbogbo network. nítorí pé threatening ni ààrẹ ló ń threatening ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn pẹ̀lú gbogbo àwọn ajagunta tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààrẹ nípa ọ̀rọ̀ wípé kí ààrẹ má fi rẹ̀ wé ọba ìlú pé àyè ọba ó ju ààrẹ lọ. ìjẹ́ lánàá à ń gbọ́ nínú ọ̀rọ̀ tí ààrẹ sọ tó ń sọ wípé ìtànkìtàn ni ààrẹ òpìtàn bàbá wa Lájí Abbas. Even níbi tí ààrẹ Gani Adams níbi tó dé níbi tí ààrẹ Gani Adams tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ò bá tètè pe ọ̀gbẹ́ni sí àpèjúwe ọ̀rọ̀ ó fẹ́ di dictatorship wípé tóun bá ti sọ̀rọ̀ kan ẹnikẹ́ni ọba ìlú ìjòyè ìlú baálẹ̀ ìlú olówó ìlú ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ nítorí pé ó ń tẹ́tí ààrẹ Lájí Abbas wípé kò ní pàtàn míì mọ́ kí wọ́n ṣe Lájí Abbas nìkan ló ní ààrẹ Gani Adams ló ń tẹ́tí ó ń tẹ́tí gbogbo àwa tá a sọ̀rọ̀ nígbà tó fi rẹ̀ wí ọba ìlú bóun ju ọba lọ. ààrẹ òpìtàn yìí ẹni tó mọ̀ nípa àtàn dájú ni. even lánàá nínú gbólóhùn wọn láti máa fi ẹnu kan bàbá Adétúnjì ọba wa bàbá wa Ògúngúnnísọ̀ wípé ṣé bàbá mọ onítọ̀hún kó tó fi jọba. insult ńlá ni ẹni tó bá mọ ààrẹ Gani Adams ẹ gbé ká ẹ kìlọ̀ fún. èmi ò rí ibi tí ìlara tó ti tó báyìí rí. èmi ò rí ibi tó jẹ́ pé gbogbo ààyè tí ààrẹ Gani Adams tó bá ti ní opportunity láti sọ̀rọ̀ tí ò bá lọ síbẹ̀ láti bú èébú láti ṣépè fún àwọn ọmọ Yorùbá tàbáwọn ọmọ káàárọ̀ òjíire ààrẹ kò ní wálẹ̀. ẹni ó bọ́ bá sanjọ́ bàbá Ìyábọ̀ mú nǹkan lẹ̀ lórí gbogbo mọ̀húrú òṣèlú. a mọ̀ wípé aṣíwájú takuntakun ẹ̀dẹ̀ ló kù. ẹ̀yin ọmọ aládé. gómìnà Bọ́lá Ahmed Tinubu gbogbo ògbà tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ àlùfàǹṣà sí ẹ̀ wígbà ẹ̀ wà wo kí ló dé ìwà tẹ́ ń hù yìí ìwà yìí kù díẹ̀ káàtó mi ò dẹ̀ lè sọ pé ọmọdé ni yín kó tó di pé ẹ jẹ́ ààrẹ yìí ṣùgbọ́n ní nǹkan tó dá wa lójú kó tó di pé Abíọ́lá Chief MKO Abíọ́lá kó tó di pé ó lọ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ló ti ń jẹ́ Báṣọ̀run Chief MKO Abíọ́lá ìfún ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ párí Ọ̀nà Kakanfò ní Báṣọ̀run Chief MKO Abíọ́lá Báṣọ̀run ní gbogbo ayé ń pe Chief MKO Abíọ́lá. ààrẹ má torí pé ẹ ní àwọn OPU tàbí OPC lọ́wọ́ kẹ́ ẹ máa dún màhúrú mọ́ wa o nítorí ẹ ń fi kú wá ọ̀gbẹ́ni Lájí Abbas ààrẹ olùpìtàn ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìbàdàn nínú ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ọ̀rọ̀ ńlá ni ẹni tó bá mọ ààrẹ gbogbo àwa tá a sọ̀rọ̀ lẹ́mí wa ò save nítorí pé ààrẹ yìí ń tẹ́tí láìfún gbogbo àwa tá a wà lókè òkun tá a sọ̀rọ̀ nípa wípé
ààrẹ òtún ọba tẹ́ ẹ bá mọ̀ tán ẹ lọ kẹ́ ẹ lọ bèrè ìtàn èèyàn ó fi ipá wá ìtàn ṣùgbọ́n ní nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yín lánàá kò jù báyìí lọ o ẹ ń fi ọ̀rọ̀ láti fi wá ìtàn ni ẹ lọ ẹ ràwé ìtàn ẹ bèrè ìtàn gbogbo àwọn tó ń pariwo lẹ́yìn yín gbogbo wọn mọ̀ wípé nítorí àtijẹ àtimu òun náà fi lè sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín torí wọ́n mọ̀ pé tó máa ń sọ èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ẹ nígbà tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni yín tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ káàárọ̀ òjíire tòótọ́ ni yín tí ò jẹ́ pé àdàmú ni yín lóòótọ́ ó ní àkìtàn tí ò bá gbẹ̀gbin kì í kùn ẹ wo iye èébú tó ń bú bàbá wa ẹ wo orú ọ̀rọ̀ táwọn obìnrin ń sọ sí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ bàbá ò fẹ́ nìkan lésì ọ̀rọ̀ even ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárín Chief Sunday Igboho pẹ̀lú bàbá ò bọ́ síta kó bú Sunday ó bú bàbá wa Aláké of Egbeland bàbá ò bọ́ síta kó bú ẹnìkan àtúnṣe ni bàbá ṣe mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó bá mọ ààrẹ Gani Adams ẹ pe ọ̀gbẹ́ni yìí sí àpèjúwe ẹni pé kó jẹ̀bù rẹ̀ àkìtàn tí ò bá kún àkìtàn tí ò bá gbàwọ̀ sí kì í kún àti pé bàbá wa wọ́n nídìí láti pe ọ̀gbẹ́ni yìí sí àpèjúwe tó ṣe pàtàkì nítorí pé ààrẹ Gani Adams fẹ́ di rẹ́bù lórílẹ̀‐èdè Yorùbá tó bá yá tí ẹ bá tètè kìlọ̀ fún tí ẹ bá tètè pè sí àpèjúwe tí ẹ bá tètè fi ààrẹ Gani Adams síbi tí ọwọ́ ẹ̀ ń gbé ẹ máa rí wípé ó máa di dictatorship tí ò ní fẹ́ kẹ́nikẹ́ni kó sọ̀rọ̀ gbogbo ibi tẹ̀dẹ̀ ń lọ yìí ní gbọ́kẹ́ campaign lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kẹ́ ẹ sọ̀rọ̀ lórí bí a ṣe fẹ́ lọ gbọ́kẹ́ sọ pé ẹ fẹ́ lọ bá àwọn Fúlàní jà gbọ́kẹ́ ẹni ẹ fẹ́ lọ bá àwọn ajínigbé jà gbọ́kẹ́ ẹ fẹ́ lọ bá àwọn dáràndáràn jà tẹ́ ẹ bá bú Sunday Igboho ẹ rí ọ̀rọ̀ kan sọ sí ẹnìkan tàbí ẹnì kejì kí ló dé náà. iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ lọ́dọ̀ OPU sílẹ̀ ẹ bínú kò bàbá Frederick Fáṣẹ̀hùn òun lẹ́jọ́ ń ṣe papọ̀ kó tó di pé ẹ lọ́dọ̀ OPU sílẹ̀ èyí OPU yìí là gbórúkọ ẹ̀ mọ́ yìí lójó orí OPC lẹ́padà sí àdèmọ̀ pé Prince Ọ̀ṣínbọ̀tẹ̀ òun ni bàbá Fáṣẹ̀hùn ló fa OPC sílẹ̀ fún ọjọ́ wo la ti gbọ́ pé Prince Ọ̀ṣínbọ̀tẹ̀ bọ́ síta tó lọ bú ẹnìkan tàbí tó ń ṣépè fẹ́nìkan pé ẹnìkan ò ní sí láyé mọ́ pé tọ̀kan lẹ́nìkan máa pa tí ò ní parú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá léwé tẹ́ ẹ légbò tẹ́ ẹ lágbára oṣó tẹ́ ẹ nítàjẹ́ tẹ́ ẹ bá ní agbára emèrè tẹ́ ẹ bá ní agbára àṣàṣe agbára àpèpá tẹ́ ẹ bá ní agbára ànìjọ̀nú tẹ́ ẹ ní tèṣù ẹ bá jèbù rẹ̀ Ọlọ́run ló ní ilẹ̀ àti ẹ̀kún ẹ̀ láti máa dún màhúrú mọ́ Mr. Laji Abbas ààrẹ Laji Abbas ó kù díẹ̀ káàtó adẹ̀pẹ̀rẹ̀ yín ní ààrẹ ìlú ẹ bá jèbù rẹ̀ o nítorí wàhálà yín ti pọ̀ jù àgbọ́ lórí ọ̀rọ̀ yín téèyàn bá dẹ̀ ṣí yín níyè gbogbo ọ̀rọ̀ tá ń sọ yẹn à ń lérò pé ó yẹ kẹ́ ẹ múlò nínú ẹ̀ kò sí ọ̀rọ̀ kan téèyàn lè bá yín sọ ẹ máa ṣagídí ni. èmi wá fi àkókò yìí bẹ̀ bàbá wa Aláàfin ikú bàbá yèyé kábíyèsí ọba ńlá ọba tó tó ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọba kábíyèsí bàbá mi. ẹ nídìí láti pe ààrẹ Gani Adams nítorí ìwà àwọn tó ń hù yìí ààrẹ Gani Adams máa di dictatorship ó máa di ohun tí ó apá wọn ní kékeré láti ń pẹ̀kan òrókò
tá a bá tètè pẹ́ kan òrókò tó bá di ńlá fún ẹgbẹ́ òní ká even tí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣe é jẹ nílẹ̀ Yorùbá mọ́, mo bẹ̀ yín bàbá wa, mi ò tọrọ sọ, mo mú àmọ̀ràn wá ni. Ẹ ronú kẹ́ ẹ wo àwọn èèyàn tẹ́ ẹ máa fi joyè yìí, nítorí bí Ààrẹ Gani Adams ṣe ń ṣe yìí kò sọ̀rọ̀ fún ọ̀rọ̀ Yorùbá. Gbogbo ohun tá a mọ̀ tí Ààrẹ Gani Adams ń ṣe òṣèlú náà ń bá káàkiri. Ẹ̀ẹ́dẹ̀ lè ta ilẹ̀ Yorùbá, ẹ̀ lè ta ọmọ Yorùbá. Gbogbo àyè tó bá ti lè pè yín sí báyìí, tẹ́ ẹ̀ bá lọ bú ẹnìkan, bẹ́ẹ̀ bá bú Ìgbòho, ẹ̀ bú àwọn tó wà láàbùrọ̀, tẹ́ ẹ̀ bá bú àwọn tó wà láàbùrọ̀, Lájí Abbas pẹ̀lú gbogbo àwọn tó tún wà ní òkè òkun sìn, òun lẹ tún fọ̀rọ̀ kàn lánàá, torí bá fi fọ́ wa gbogbo ayé. Ẹ bá a bèrè lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí nǹkan kan bá fi ṣe Lájí Abbas pẹ̀lú gbogbo àwọn tá a sọ̀rọ̀, ẹ wádìí ẹ lọ sí ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams. Nítorí gbogbo èyí tẹ́ ẹ joyè yìí tí wàhálà yìí wá wáyé, tí wàhálà jáyé, tí wàhálà jọ̀rùn yìí, mi ò lérò pé tí ìtọ́dún 3 sí ọdún 4 o. Ìlara Sunday Igboho ló dẹ̀ ń ṣe yín. Ìlara ni o. Ìbádákẹ́ lọ sí mi ẹ̀dọ̀. Gbogbo ọmọ Yorùbá ló ń ṣọ́ yín lọ́wọ́, ló ń ṣọ́ yín lẹ́sẹ̀, nítorí pé ọmọ yìí pé ẹ kàmpé fún wa, ẹ wà pẹ̀lú wa taratara tọkàntọkàn. Gbogbo wa la mọ̀. Bẹ́ẹ̀ ṣe tẹ́ ń bú ọba Ògbóni nìyẹn. Ṣé bóun tiẹ̀ jáde, ọba Ògbóni jáde, àtàwọn kan tó sọ pé kì í ṣe olóògbóni, àtàwọn kan tó ní pé kinní kan ni, ṣé bó jáde, ó kó àwọn ẹ̀mẹ̀wà jáde lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ni. Kí ló dé ààrẹ? Ẹ̀yin nìkan ni, ẹ̀yin lè ní ẹ̀yin lànà. Ààrẹ òpìtàn, ẹ gbọ́ nínú ìtàn tó pa lánàá, ó ti yọ yín nínú system. Tẹ́ ẹ bá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ó ní onílé gíláàsì kan kì í so òkúta. Òkúta tẹ́ ń sọ ìyá àwọn èèyàn sọ ògúlùntulù yìí. Nítorí tẹ́ bá gbọ́ nínú ìtàn tí Ààrẹ Lájí Abbas tó sọ lánàá, ó ti yọ yín nínú system. Ó fi hàn sí yín wípé ẹ̀ mọ ohun tẹ́ ń ṣe. Nítorí tẹ́ bá mọ ohun tẹ́ ń ṣe, ẹ̀ tún ní gbẹ́nu lọ sọ́dọ̀ bàbá wa Adétúnjí. Ṣé ìlú Ìbàdàn wa jẹ́ ìlú kékeré ni? Ìtàn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń pa. Ará Ìbàdàn lè gbà. Ẹ fẹ́ lè nílùú Àwórì náà kì í ṣe ilẹ̀ Yorùbá. Ẹ fẹ́ lè ní tó bá fi ààrẹ kan jẹ lórílẹ̀‐èdè ilẹ̀ Àwórì ń sìn. Ẹ lè ní bẹ́ẹ̀ kọ́. Bàbá wọn ni ó lè fi ààrẹ jẹ, ó lè fi Báṣọ̀run jẹ ní ilẹ̀ Àwórì. Ohun tó bẹ̀rẹ̀ láti gbogbo Ògùn state, Lagos state lọ bẹ́ẹ̀, nítorí ọmọ ọlọ́fin ni wá. Ó ti fi ìtàn yọ yín nínú sẹ́tì lánàá. Tẹ́ ẹ bá mọ ohun tẹ́ ń ṣe, ẹ bá lọ sí mi ẹ̀dọ̀. Tẹ́ ẹ bá dẹ̀ ti débi àpéjọ báyìí tán bá ti lè pè é síbi kan, kàkà kẹ́ ẹ sọ̀rọ̀ bí ilẹ̀ Yorùbá ṣe máa lọ káàrí kí gbogbo ayé rí pé ẹ wà lẹ́yìn wa. Ẹ ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá fi Sunday Igboho pa, ẹ fi ẹnìkan pa ni. Kí ló dé tó jẹ́ yín nìkan? Ojú wa ti ẹ̀dá tó pa èèyàn tí ò lè pọkàn. Ojú ti ẹ̀dá tó pààyàn tí ò lè dísàárí ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ẹ máa bá mi share program yìí, ẹ máa bá mi love ẹ̀. Ààrẹ òfin rẹ̀ síbi tí ọwọ́ ẹ̀yà tó kó wà. Ààrẹ ò dúró lórí àpọ́nlé. Even kó tẹ̀lé ajẹ́ pé ẹ̀yin lọ lórí àwọn àáfàá tàbí ẹ̀yin lọ lórí olóògùn tó ní òògùn ju àrọ̀nì lọ, tó ní òògùn ju ànìjọ̀nú agbórílẹ̀ pẹ̀lú lọ. Ìwọ̀nba ló yẹ pé kó mọ̀. Kí ni Ààrẹ Lájí Abbas kí ló sọ? Ẹ ń ṣì ìtàn pa, ẹ mọ tẹ́ ń sọ lẹ́nu. Àfi Ọlọ́run Àlàáhù
aláwùrábí alálẹ̀ Yorùbá ló mọ̀ tẹ́ ẹ bá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá lóòótọ́ tẹ́ ẹ bá mọ ìtàn dénúdénú tẹ́ ẹ mọ ìtàn délẹ̀délẹ̀ ẹ ní máa lọ takò Ààrẹ Òpìtàn iṣẹ́ tiẹ̀ ní Òpìtàn ẹ tún wá ń tẹ́tì láìpẹ́ ẹ̀ ṣé ẹ fẹ́ pa á ni ṣé ẹ fẹ́ pa rẹ̀ Lájí Abbas náà àbí ẹ fẹ́ pa gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí ká ẹ lè rí ilé ayé ṣe ẹ lọ jáwọ́ nínú gbogbo ohun tẹ́ ń ṣe yẹn ààrẹ ẹ jáwọ́ mbẹ̀ bàbá wa ikú bàbá yèyé pẹ̀lú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Láké bàbá wa Kárìgbò bàbá wa Síkírù Adétọ̀nà ọba Àjẹ̀bú Òde Olúùlà gbogbo àwọn ọba lọ́balọ́ba àwọn ọba ńláńlá yìí wọ́n ní láti pè yín sí àpèjúwe nǹkan tẹ́ fi mọ́rọ̀ jáde à ń sọ̀rọ̀ baálẹ̀ ẹ̀ṣọ́ Aláàfin ni yín àtúnṣọ lẹ́ẹ̀kan sí ẹ̀ṣọ́ ni yín kí ló dé tẹ́ ìfira yín síbi tọ́wọ́ yín wà. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ní gbogbo agbára ayé tẹ́ ẹ ní gbogbo agbára ọ̀run ṣáàrẹ̀ Lájí Abbas lẹ́kún máa kilẹ̀ mọ́ ààrẹ lẹ́yìn ààrẹ lòun náà ààrẹ Òpìtàn lòun ààrẹ ọ̀nà lẹ́yìn. àsìkò dẹ̀ ní nǹkan àsìkò lóhun gbogbo lóòótọ́ bẹ́ẹ̀ bá ní agbára tẹ́ ẹ lágbára ewé tẹ́ ẹ lágbára egbò tẹ́ ẹ lágbára àwọn èèyàn tẹ́ ẹ lágbára àwọn ọmọ OPC OPU ìyẹn ló ní ká ẹ máa dún fẹlẹ́ngẹ mọ́ gbogbo àwọn èèyàn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ di dictatorship bàbá wa Aláàfin ní láti pè yín sí àpèjúwe ẹ má jẹ́ kí àwọn èèyàn tí ò tó nǹkan kan kó máa wo oyè tí ẹ jẹ yẹn sí oyè kan lásán nítorí àmọ́ bó ṣe jẹ́ tẹ́ ẹ bá ti lè rí nǹkan kan báyẹn bọ́ síta ni. òjò ń ṣògùn gbogbo wa ọ̀rọ̀ Sunday Igboho wà lórí ọkàn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire ẹ rò nípa àyẹn láti mọ nǹkan tá a fẹ́ ṣe sí ẹ gbọ́ nǹkan tí Haúsá kan tó sọ Mohammed ẹ gbọ́dọ̀ tó sọ tó ní bàbá wọn ní Ìkòròdú náà ní àwọn Oníkòròdú ni ó náà wọn ní ilẹ̀ ní Ìkòròdú ó ní federal government ó náà ló ń sponsor gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báwọn lọ kó gbogbo àwọn èèyàn ìwé àti Áfíríkà ni báwọn fẹ́ gba ilẹ̀ yín òun ló lè hàn yìí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo ọba bá fojú wa sílẹ̀ tí a fọkàn wa tá a ń fojú ríran ṣé àní rí ohun tó ń ṣẹlẹ̀ ni ṣé bóun ló ṣẹlẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn bá ní Sunday Igboho milẹ̀ kò mí ọ̀nà onítọ̀hún òpònú ni ṣebí ìbò náà dì àmọ́ nínú polling booth mi tó jẹ́ agent pẹ̀lú àwọn kìíní ló wà ńbẹ̀ ìbò tó rí ní polling booth mi bẹ́ẹ̀ ló tó 5 ẹ lérò pé àwọn èèyàn mọ̀ ni gbogbo tí Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ṣe yàn Ààrẹ Gani Adams òṣèlú ló ń kójọ ló fi ń kó àwọn ọmọ OPC. ọ̀nà àti dàbàrú ló yé wọn ní tiwọn èsì ìbò tó ré kọjá. kì í ààrẹ yóò bá wa ṣe ọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá torí ó ti sọ pé gbogbo ẹ lọ́wọ́ gbogbo àwọn tó lù tó là ó fi yé wa wípé gbogbo àwọn tó lù tó là tó lówó láyé tọ́wọ̀n bá ti gba kọ́ńtrátì wọn kì í débì kan ṣé tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ gba kọ́ńtrátì ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò àwa Yorùbá lè á fẹ́ fi gba kọ́ńtrátì ìyẹn lè fi dún màhúrú mọ́ wa èmi náà wà nínú àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ sí lánàá báwọn kan wà ní gbíní kan wọ́n wà láàbúrọ̀dù la wà lóòótọ́ àbúrọ̀dù tá a dẹ̀ wà owó táwọn ará àbúrọ̀dù fi ń ránṣẹ́ sí Nàìjíríà ó ju gbogbo owó tíjọba yìí tó náà ń pa lọ. kí ni wàhálà yín ẹ jọ ẹni tó bá mú ààrẹ yìí ẹ̀yin àgbàlagbà tẹ́ ń tẹ̀lé mo respect gbogbo yín gbogbo ẹ̀yin ọmọ OPC mo respect yín ẹni tó jó lórí yín yìí tó jó lórí OPU yìí dictatorship ni ọ̀gbẹ́ni yìí tó bá yá kò ní jẹ́ kí ẹnì kankan kó wí àmọ́ ẹ nídìí láti ṣọ́ ara yín tí bàbá wo bá tètè pé ní ọ̀la bẹ́yà ni ò ní gbadé lórí bàbá gangan fúnra rẹ̀. wọ́n ní bàbá wẹnu ìsàtàn bá tún wẹnu ọkọ òwe ni àwọn ní ẹ jẹ́ Ààrẹ Gani Adams nídìí láti wá ìdí ẹ̀ a nídìí láti sáàṣì ẹ̀ káwọn èèyàn kan ṣe thorough investigation
ààrẹ fẹ́ ta ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ ìdìbò tó bá jẹ́ pé bàbá Bọ́lá Tinubu fún ààrẹ ní chance ní opportunity ni ó máa tàwa ọmọ Yorùbá ni. ó máa tẹ àwọn ọmọ Yorùbá tó bá jẹ́ pé ààrẹ Gani Adams ló wà ní position tí Sunday Igboho wà yìí ni wàláì ààrẹ á ti gbowó àti tàwa. ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀ ọmọ káàárọ̀ oòjíire tó o bá mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ̀ tọkàntọkàn ẹnìkan ò sọ kẹ́tù gbogbo wa kájọ ṣe agitation yìí tí n ta ń ṣe ìtọ́ ẹ bá rí díẹ̀díẹ̀ làwọn èèyàn máa wá bẹ̀ ojú OPC ni ojú OPU ni ojú olóṣèlú ni ẹnìkan ò fọ́ọ̀sì ẹnìkan ńgbà tá a bẹ̀rẹ̀ kínní yìí èrò pọ̀ tó báyìí lórí ẹ̀ ṣùgbọ́n bí àwọn ará òkè ọya má ṣe ń lajú àwọn èèyàn sí làwọn èèyàn ń rí pé àwọn ará bíi ní hidden agenda táwọn èèyàn yìí rí òun ló fi ń jẹ́ kí ìfẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun ló fi ń jẹ́ kó máa gòkè sí i. mo rí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi mo rí Aisha Oyèwọlé bẹ́ẹ̀ Máyọ̀ Henry Ọlárẹ̀wájú Mọ́bọ́lá bẹ́ẹ̀ lọ Domino Ọbaṣẹ́kì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo rí yín ní àpapọ̀ ilé yín ọ̀nà yín á dá ojúre Ọlọ́run á wò yín àánú Ọlọ́run á bá yín gbé ẹ̀náwó ẹ̀rí mú ẹ̀rí jẹ ẹ̀rí mu owó tẹ́ fi ń ra dátà láti máa fi wò mí láti máa fi share program yìí Ọlọ́run Olódùmarè á máa bù sápò ẹnì kọ̀ọ̀kan yín mo yìn gbogbo yín náà papọ̀ ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ bá mi wò lórí YouTube lórí Facebook gbogbo ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ ẹ ní rí ohunkóhun sọnù jàǹbá rí jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ jàǹbá àbọ̀n tọ̀gbẹ́ tèèyàn ta jínigbé kò ní ṣẹlẹ̀ sí tọmọtọmọ tọkọtọkọ tẹbítẹbí gbogbo yín lẹ máa lọ rí ẹ máa bọ̀ rí lápapọ̀ yín ẹ máa rí jẹ ẹ máa rí mu lórí ọ̀rọ̀ mi tí mo bá lọ. àfi kí kọ́ tètè pe ààrẹ yìí sí àpèjúwe tó yè kooro tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé wa lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yẹ tẹ̀lé wa tẹ́ ẹ bá dẹ̀ ní wa tẹ̀lé abẹ̀yẹn fi wá lọ́rùn sílẹ̀ bí Ọlọ́run bá ti wà àwọn kan lámúnẹ́sàn àwọn kan lágbára ṣùgbọ́n àwa ò lágbára alọ́lọ́run ọba Ọlọ́run tá a ní a máa bá wa ṣe Ọlọ́run tí ò ní kọ́ rí Sunday Igboho pa Ọlọ́run á bá wa ṣe. nǹkan kan ò ní ṣe wá gbogbo ẹni tó bá ní ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá lòun máa fi kó wa lẹ́rú ọba adáyé adọ́run ò nígbà fónítọ̀hún. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ohun tó bẹ̀rẹ̀ láti Ògùn state ni Lagos state ni Ọ̀yọ́ ni Oǹdó ni Èkìtì Ọ̀ṣun mo kí gbogbo yín ní àpapọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ Yorùbá sí àti gbogbo àwọn bàbá Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ lọ títí dé lórí ọmọ Lucas wá dórí gbogbo àwọn aládé gbogbo yín ni mo kí ni mo yìn gbogbo ẹ̀yin young boys tó ti wá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run á máa nífẹ̀ẹ́ ẹnì kọ̀ọ̀kan yín mo tún wá ní ọ̀rọ̀ kan láti fi ṣe àfiwé ọ̀rọ̀ nítorí pé mo gbọ́ ọ̀rọ̀ tí àwọn Afẹ́nifẹ́re tó sọ nítorí ó di gbogbo ọ̀rọ̀ gbogbo ìgbàlá máa ń rí àwọn Muslim Association kan bóyá Marik là ń pè wọ́n tí Professor Isiaq tó jẹ́ olórí wọn. ní gbogbo ìgbà tí ìkánjú bá dé orí ilẹ̀ Yorùbá ní rí kí àwọn Muslim Association yìí kan bọ́ síta kan kọ̀ndẹ́mù nǹkan tó ṣe. nígbà tí ọ̀rọ̀ gọ̀ngàn tó ṣẹlẹ̀ àwọn Muslim Association tó ń pera wọn ní Marik yóò bọ́ ọ̀hún jáde ọ̀hún sọ pé ohun tí àwọn tó jẹ́ mùmíní tó ń pààyàn ọ̀hún kọ̀ndẹ́mù nǹkan tó ń ṣe yìí. ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá ti lè mú ọ̀rọ̀ kan tàbí ọ̀rọ̀ kejì wá ọmọ bọ́ síta láti rí i pé
àwọn ọgbẹ́ láti sọ nǹkan kan nípa ọ̀rọ̀ bí Afẹ́nifẹ́re tí Ọlọ́run bá wá yí ọkàn Afẹ́nifẹ́re padà sórílẹ̀ wa láti compare Sunday Igboho sí ìrìn àjò ẹ̀ pẹ̀lú ìṣesí ẹ̀ sí Ànábì Muhammad, ìyẹn wá jẹ́ nǹkan burúkú. Ìyẹn jẹ́ pé ó downgrade Ànábì. Ṣé àwọn ará Mẹ́kà Sunday tí Ànábì Muhammad bọ́ọ̀dì tẹ̀ ṣó sákò nílùú Mẹ́kà bí ò sákò nílùú Mẹ́kà lọ sí Mọ̀dínà? Bí Sunday Igboho bá filẹ̀ lu Ìbàdàn sílẹ̀ tó sì lu Republic of Benin, kí ni nǹkan tó jẹ́ tuntun nílẹ̀? Ẹ̀yin ò ní bá wọn sọ sí ọ̀rọ̀ tó bá ń pààyàn tí àwọn tẹ́ ń pè ní mùmínì yìí tó ń dùnyàn tó ń jẹ́ kí ìyàwó níyàwó lọ sóko tó ń jẹ́ kí ilé ìwé kó lọ tó ń lọ jí àwọn ọmọ gbé ní primary school ní secondary school. Ẹ̀yin mùrí yìí ẹ̀yin Muslim ẹ̀yin Muslim association yìí ní nǹkan kan tẹ́ ń sọ ní jáde lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ̀ condemn ẹ̀. Ṣùgbọ́n ohunkóhun tí gbogbo àwọn èèyàn bá ti lè sọ lórí Sunday Igboho òun ló rọrùn. Sunday Igboho bẹ́ẹ̀ bá ní kò mọ̀ ọkọ kò mọ̀ ọ́kà, Ọlọ́run ló dá bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ọkọ yìí, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ọ́kà yìí, ẹ̀yin ni bùtùlù yìí. Professor Isiaku yìí ti fi Buhari ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ti fi wé Jesus Christ, ó ti fi lé ewé Ànábì Ìsá alayhi salatu wa salam. Iṣẹ́ wo ni President Buhari ṣe? Iṣẹ́ orílẹ̀-èdè wo ló ní? Iṣẹ́ àwọn èèyàn wo ló ní lè bí ń pa àwọn èèyàn? Nìrẹ́ àpò rẹsì látòrí 8,000 lódì nǹkan bíi 27, 28, 30, 40,000 naira. Ìfẹ́ wo ni Buhari ní sórílẹ̀-èdè Yorùbá? Ìfẹ́ wo ni Mama Buhari ló ní sí orílẹ̀-èdè Nàìjíríà? Tẹ́ ẹ fi ń fi Muhammadu Buhari ọ̀gágun àgbà tẹ́ ẹ fi ń compare Jesus Christ Ànábì Ìsá alayhi salatu wa salam. Ẹ̀yin mùrẹ́ ní ìgbà ayé Mama Buhari yìí làwọn ọmọ náà jí wọn gbé. Ó ń jí àwọn ọmọ primary school gbé. Ìyàwó Buhari tó jẹ́ èèyàn rẹ̀ ẹni rẹ̀ lóbìnrin yẹn. Òbí gidi ni obìnrin yẹn. Aisha Buhari òbí rere ni obìnrin rẹ̀. Ẹ̀yin ará bí ìyẹn pa obìnrin yẹn lẹ́nu mọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ mọ́. Nítorí obìnrin tó ní feeling tó ní woman feeling níyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ wo lààrẹ Buhari ṣe? Nígbà títí wọn ní gbogbo nǹkan bàjẹ́. Ẹ lọ ṣèbọ̀ ọ̀lọ́gbẹ́ni kan ló ń ṣó primary school tó lọ lánàá ní olórí tẹ́lì. Bẹ́ẹ̀ni kan bá ti wá wí nǹkan kan. Àwọn pásítọ̀ Túndé Bákàrè tó bọ́ síta tó ń protest lórí ìgbà títí wọn. Jonathan sọ pé kẹ́nìkan lọ lé wọn mú. Sunday Igboho ń fẹ́ ẹ̀hónú hàn. Kò gbé ìbọn jáde, kò gbé àdá jáde. Àwọn ajínigbé àwọn apani lórílẹ̀-èdè tí ò jẹ́ káwọn èèyàn ṣoko lóní pé kó jáde. Ẹ ń lo DSS láti máa fi oppress èèyàn. Iṣẹ́ wo ni ààrẹ orílẹ̀-èdè ṣe? Gbogbo àwọn bọ́ìsì lórílẹ̀-èdè Nàìjíríà lébi ń pa. Ilé ìwé nílẹ̀ Haúsá ò ṣe é lọ mọ́. Ẹ̀yin yìí náà lẹ́ ń lọ ṣe negotiation pẹ̀lú àwọn Boko Haram, pẹ̀lú àwọn ajínigbé. Ta la fẹ́ fi ọ̀gbẹ́ni dictatorship ni ọ̀gbẹ́ni wa Muhammadu Buhari. Kò nífẹ̀ẹ́ Nàìjíríà, kò nífẹ̀ẹ́ àwọn ọmọ Nàìjíríà. Tó bá nífẹ̀ẹ́ àwọn Nàìjíríà, ẹ̀hónú àwọn èèyàn á pè ọ̀tún á pè òsì sórí ìjókòó ni. Ẹ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀gágun àgbà Buhari ó lè ní kán lọ gbé Nnamdi Kanu wá. Ó lè ní kán máa lé Sunday Igboho káàkiri. Chief Sunday Igboho tí ò ṣẹ̀ tí ò rò. Ṣùgbọ́n ẹ ní ìkápá láti gbéra lọ láti ní pé kán máa lọ lé Sunday Igboho káàkiri.
ẹ dẹ̀ mọ ibi táwọn bandit wà, ẹ mọ ibi tó lórí àwọn Miyetti Allah wà. Àwọn Miyetti Allah yìí ló ń sọ wípé àwọn máa pa Governor Ortom. wípé bó bá sọmọ Ìgbò náà ń kọ́ yéké ló yé wa pé ọmọ Tẹ́nìkan bá ti sọ̀rọ̀, ẹ̀yin Professor Isiaq. wọ́n rí wa pé wọ́n sọ Yorùbá dèrò ẹ̀yìn. Àwọn Afẹ́nifẹ́re ò ní apology kankan lọ́dọ̀ yín. kọ́ Yorùbá ó di dandan. Ẹ̀yin lẹ nídìí láti ṣe apology fún gbogbo àwọn òdìwó Christian and Muslim. Tẹ́ ń fi ọ̀rẹ́ Buhari tẹ́ fi ń compare Jesus Christ Ànábì Isa alayhi salatu wa salam. ẹni tó dágbé tó péye nípa ìmọ̀. Bí Sunday Igboho bá kò nínú ìlú nítorí pé ẹ̀yàn pẹ́ẹ́sì gbogbo ọmọ Yorùbá pẹ́ẹ́nikẹ́ni tó bá ti sọ̀rọ̀ gbẹ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Bẹ́lẹ̀ ìbá sọ̀rọ̀ ẹ máa lépa bí tàwọn sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ yìí gan gbogbo òlú ẹ̀ ti ẹ̀ jọ̀wọ́ nítorí pé mo wọ́n sáàmù kankan lẹ́nu ọjọ́ yìí. Mi ò rí ọmọ tẹ́ni ológun yẹn kó wá sórí network mọ́ kó má jẹ́ pé àwọn ajínigbé yá àwọn apààyàn yìí wọ́n ti tún lọ jí òun náà gbé. nínú olóṣèlú àsìkò yìí ló jẹ́. Ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó bá ní nọ́mbà obìnrin yìí ẹ jẹ́ kó jáde kó sọ̀rọ̀ ká lè mọ̀ pé ó wà ní ọwọ́ ká lè mọ̀ pé ó safe. Nítorí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀yin tẹ́ ń lé Ìgbòho káàkiri kò sẹ́ni tẹ́ ẹ̀ lè lé káàkiri bí Awíkonko ṣe náà DSS lé òun káàkiri nìyẹn. Ẹ ní ìyẹn lọ́wọ́ láti ṣe ẹ lè lọ bá àwọn bandit láti eradicate wọn. Inú mi wá dùn ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan ogun tẹ́ ẹ fẹ́ lọ rà l'Amẹ́ríkà. Amẹ́ríkà ti mọ̀ pé nǹkan ogun tẹ́ ẹ fẹ́ rà àwọn ọmọ Yorùbá lẹ́ ń torí ẹ̀ rà láti wá fi tú wa ká láti fi pa wá. Amẹ́ríkà ti sọ pé àwọn ò fún yín mọ́. Mo gbèdì fún Amẹ́ríkà lórí ẹ̀ ṣùgbọ́n tó bá tó ìgbà kan tó bá tó ojú ṣúṣu ó dá mi lójú pé fùrọ̀ sì máa là ní. ó lè kó àdábọ́ sí lọ́wọ́ bálákì kanjú bá ń ṣèjọba ìjọba wọn ní múlẹ̀ ayé rọgbọ. Ṣé Islam kọ́ nìkan pé ká ẹ lọ gba nǹkan oníkan? Islam kọ́ nìkan nínú ìlú ìṣẹ̀ǹbáyé ní Áfíríkà nínú ìlú márùn-ún tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé orílẹ̀-èdè Yorùbá ìlú Ifẹ̀ jẹ́ kan nínú ó jẹ́ ẹ̀kan tó ṣe pàtàkì ní orílẹ̀ ìṣẹ̀ǹbáyé ní ìlú Áfíríkà nínú ìlú márùn-ún. Àwa pẹ̀lú àwọn Fúlàní a kì í ṣe kọ̀ọ̀kan náà. Ìwà wo dọ́gba, ẹ̀sìn wo dọ́gba, gbogbo ohun tá a jọ ń ṣe kò dọ́gba. Tẹ́ ẹ bá ń bá wa gbé tẹ́ ẹ bá ti lè gbé ìgbé ìrọ̀rùn. Ẹ wo bí ọ̀gbẹ́ni ẹni tẹ́ yìí fi ń wé Jesus Christ. Ọ̀gágun Buhari tẹ́ fi ń wé Jesus Christ. Tí téèyàn bí 50 something kú ní Ìgangan. Tí ò jáde ọ̀tẹ̀ single statement. Ṣùgbọ́n bí wọ́n jẹ́ pé gbogbo àwọn tá a wà ní South ń bí. Tí a bá ti lè sọ̀rọ̀ kan tàbí tí gómìnà bá ti sọ̀rọ̀ kan. Ẹ bọ́ síta láti North ẹ kàn tá wọn. Bíi pé ẹrú làwọn tó kù. Yíbò kì í ṣẹrú yín. Yorùbá kì í ṣẹrú yín. Ìjọba Buhari fi hàn wá pé ìjọba Fúlàní lòun wá ṣe. Owó òṣèjọba Nàìjíríà. Lóòótọ́ bàbá wa Ọ̀ṣínbàjò ó lè jẹ fáìsì tó wà ń bẹ̀ tẹ́ pa yìí mọ́ nínú tí a lè jẹ́ kó sọ̀rọ̀. Ọ̀kan ní Tàbíọ́lá olóríire ọmọ àtọ́ba àtìjòyè òdédé máa. Ní jẹ́kẹ́ni kan wọn kó sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ yọ ọkọ̀ yọ adé ẹ máa rán DSS lé káàkiri bọ̀tẹ̀ yín náà ti wà ní pòsíṣọ̀n ẹ̀rí tí Jonathan ò ní kán lé yín káàkiri. Ọbásanjọ́ ò ní kán mú yín. Ó ṣe jẹ́ yín nìkan ní kí ló dé. Ọ̀tọ̀ ní táṣòfin ṣòṣèlú ọmọ ní sẹ́ni. Ẹ wá ń fi wọ́n kọ̀ǹpíà ẹ wá ń fi ọ̀gágun Buhari ẹ fi ń kọ̀ǹpíà àgbò ẹ wá fi ń kọ̀ǹpíà Ànábì Ìsá. Àwọn Afẹ́nifẹ́re wá sọ̀rọ̀ wọ́n wá mú ọ̀rọ̀ jáde lórí Ìgbòho póun náà sákó lórí ilé-èdè bàbá ẹ̀ ó sá fún ikú. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Mósè tó kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kó nínú òkun kó nínú ogun Fáráò òun náà sákó lórílẹ̀-èdè Ísírẹ́lì ni. Ìjọba Arẹ́gbẹ́ṣọlá tó pòde Ọ̀ṣun ẹ ti bọ́ sínú ayé tuntun. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn pàtàkì ní gbogbo àwọn ẹni Ọlọ́run wọ́n máa ń lé tí wàhálà bá dé bá wọn wọ́n máa sá àsálà fún ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ náà ni Ìgbòho ṣe ṣe. Ìgbòho ẹyọkan yìí ẹ̀yin lè máa gbé ẹ lè máa gbé private jet láti fẹ́ lọ gbé Ìgbòho
ẹ dẹ̀ mọ bí tẹ́ ẹ ti ń lọ mú owó fáwọn báńdíìtì ẹ̀ lè kó wọn. ẹ̀yin Haúsá ẹ lérò pé àṣírí yín ni gbogbo àṣírí yín ló ti hàn sí ní all over the world. tó bá yá ìlú Britain tẹ́ ẹ lérò pé ó wà lẹ́yìn yín bí àwọn ọmọ Yorùbá bá náà wọn ò ṣe mọ́ pátápátá. Britain ò ní gbà yín láàyè gbogbo èyí tó sì wà lẹ́yìn ilé ní nítorí ọlá bàbá Bọ́lá Tinubu tó sì ń ṣe pẹ̀lẹ́ yín ará bíi ni gbogbo èyí tẹ̀lé ti fi ràn Bọ́lá Tinubu pẹ̀yìn ò ní ṣe yìí torí ó ti hàn sí àwa náà ń sìn ìbò náà di kọjá yìí lọ́jọ́ pé àwọn èèyàn kankan ò jáde kí bàbá Bọ́lá Tinubu ẹ jẹ́ kí bàbá Bọ́lá Tinubu owó tó wà lọ́wọ́ ẹ jẹ́ kó nà tàlàáfíà kí bàbá Bọ́lá Tinubu kó wá sórílẹ̀-èdè Yorùbá kó wá jẹ president kó darapọ̀ mọ́ wa ẹ̀yin Haúsá ò ní gbé oyè yìí sílẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ga àwọn ọmọ Yorùbá lọ́rùn lẹ́ ń wá bàbá Buhari àwọn tó fi ń compare Jesus Christ níṣẹ́ eré kan lọ́wọ́ nítorí pé nílùú òyìnbó ń bí tí accident bá ṣẹlẹ̀ ní títì tẹ̀mí kan bá lọ wọ́n máa blọ́ọ̀kù róòdù yẹn rí oríṣiríṣi iṣẹ́ tó máa ṣe investigation tó máa ṣe tó bá gún èèyàn kan lọ́bẹ tẹ́nìyàn bá kú odidi bí ọ̀sẹ̀ kan náà máa fi sílẹ̀ àdúgbò yẹn pa láti máa ṣe investigation. àwọn èèyàn bíi 50 ń kú nínú ìlú wa ní ilẹ̀ Ìgàngán bàbá wa ọ̀gágun wa kò bọ́ síta láti ẹ̀ ti kẹ́dùn fáwọn èèyàn ẹ̀yin Yorùbá tẹ́ ń tẹ̀lé àwọn olóṣèlú Ọlọ́run á ṣàánú yín o èmi ò ní í ṣépè fún. ṣùgbọ́n tí ẹ̀yin Muslim Association tàbí ẹ̀yin Muslim kan tẹ́ ẹ bá wọ́n lérò yìí pé àwọn Afẹ́nifẹ́re tó compare Sunday pẹ̀lú ìrìn tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó rìn pé ó ní ìdá apology kankan lọ́dọ̀ yín mo fọlọ́run ọba tóbi mo fi títóbi Ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re ò ní ìdá apology kankan fún yín nítorí ẹ̀yin mọ̀ọ́rẹ́kì bọ́dẹ̀jẹ́ bá ṣe ń pè yín tí Professor Isiaq tó jẹ́ òun lórí yín ní gúrùpù yín ẹ̀yin náà ti compare Buhari ẹ ti fi compare náà bí yìí sáré. èèyàn kì í lójó kọ́mọ́ gbàgbé ìtẹ̀síwájú kí ni wàhálà tẹ ní. èrè gidi ló jẹ́ fún tilé tóko ìwà ògbójú àyà níní pẹ́kúkú ti. ẹ rí i pé nínú program tí mo ṣe kọjá lọ mo ní Ọlọ́run mo ní o ṣé Ọlọ́run bàbá mo ní o ṣé Ọlọ́run bàbá mo tún dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Ọlọ́run o ṣé ẹ̀mí mímọ́ o ṣé pé alápàdúpẹ́ ní ẹ̀wọ́ láláyè dúpẹ́ lórí Chief Sunday Igboho tí ò bá ṣe ọ ní tí èyí ò bá ṣe èyí tó kù á ṣe tí Chief Sunday bá wọ plane pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀ lọ́jọ́ yẹn lọ́hùn tí kú bá dé kí la fẹ́ sọ. mo sì lọ léèní síwájú nọ́mbà 10 tẹ́ ẹ bá gbogbo ẹ̀yin ará Nàìjíríà tẹ́ ẹ lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ wá wo àwọn ìyá arúgbó age of 70 something mo rí wọn tó ń gbé placard tó ń pín pamphlet tó ń pín káàkiri ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin youth ẹ wá jókòó síbẹ̀ àwọn ìyá arúgbó ń jà nítorí yín ọ̀nà ń jà nítorí ọjà yín ní pé kí ló ń jà lẹ́yìn kùlé àwọn gbogbo ẹni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀sádẹ́ àwa tá ń sọ̀rọ̀ ẹ̀mí wa ò save. nítorí gbogbo nǹkan tẹ́ ń gbìyànjú láti ṣe láti silent àwọn èèyàn pé kó má sẹ́nikẹ́ni tó máa sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ lè paná ohun tó ń ṣẹlẹ̀ yìí láti 1963 tí wàhálà tó ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yíbò ẹ wo bó ṣe dà bó ṣe máa lọ nìyẹn tẹ́ ẹ bá ń pẹ̀ wọ́n kan tàbí tẹ́ ń pẹ̀ wọ́n kan lẹ́nu mọ́ àwọn ẹ̀dá kan máa dìde. Bàbá Buhari ò ní ability láti lè tún nǹkan ṣe tó bá ní charisma láti tún nǹkan ṣe á pè àwọn èèyàn sórí àga àjókòó irú àwọn Chief Sunday Igboho irú àwọn bàbá Akíntóyè irú àwọn bàbá wa Wọlé Ṣóyínká irú bàbá Ọbásanjọ́ àwọn Bọ́lá Tinubu pẹ̀lú gbogbo àwọn agitation yìí ní bàbá yìí máa pè jókòó á pè Nnamdi Kanu pẹ̀lú àwọn èèyàn ẹ̀ kí lẹ fẹ́ kájọ ṣe kò ní jẹ́ owó tí gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ ń fi kú lé àwọn èèyàn káàkiri tẹ́ ẹ bá pẹ́ nìkan á dìde
tẹ́ ẹ bá tún pọ̀ tún ọ̀tún á tún dìde ọjọ́ òwúlẹ̀ wá fẹ́ sinmi. Mo dẹ̀ fẹ́ kí ọ̀gbẹ́ni yìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kí nǹkankan yé yín lẹ́gẹ̀sì tó dára ló yẹ ká ẹ fi sílẹ̀. Àkókò tá a wà yìí kì í ṣe ayé àtijọ́, ayé íńtánẹ́ẹ̀tì la wà yìí. Ìgbà yín ni ẹ débẹ̀. Ohun tí ò ṣẹlẹ̀ nígbà Jonathan lẹ́ni kí Twitter má ṣiṣẹ́ mọ́. Tí ẹnìkan bá ti sọ̀rọ̀ ẹni kan fáìn ni ẹ̀. DSS ó yẹ ká ẹ dáwọ́ bojú. Ìlú tó yẹ pé DSS ń rúfin, kóòtù pàṣẹ pé kó kó àwọn tó kó nílé ṣe Sunday Igboho wá. DSS rán rí, ṣé DSS ju kóòtù lọ ni? Ẹ rí i pé gbogbo the whole world ló ń fi Nàìjíríà ṣe yẹ̀yẹ́. A ti kó ẹran mérò. Ẹ̀yin Yorùbá tẹ́ ẹ bá gbé ọ̀nà kẹ́ ẹ gbáradì lórí bẹ́ẹ̀ ṣe máa kó lórílẹ̀‐èdè Nàìjíríà, ìlú yẹn ò lè ní ìlọsíwájú kankan. Kì í ṣe èpè. Àwọn tó ń rúlu wà yìí wọn ò fi ààyè ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́tí lédì kan òyìnbó tó wà ní Germany tí òpònú kan náà ń fẹ́ pa tówó wà lọ́wọ́ òun. Ṣé ìlú ẹ̀ dà ní wọ́n wá sí Germany ló wá dáṣẹ́ sílẹ̀? Iṣẹ́ wo ló ń dá sílẹ̀ ní Nàìjíríà tí kì í collapse? Ìlú tó yẹ gbogbo èèyàn tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bá gbọ́ pé ń ṣe business lórí irọ́ ni. Tẹ́ ẹ bá rí ẹnìkan tó ní business mo ń ṣe orí irọ́ ni. Tẹ́ ẹ bá rí tòsí tó náà ń ṣe business orí irọ́ ni. Kò sí kankan ní wọn tó ń jẹun. Tẹ́ ẹ lè rí tó ń jẹun òtítọ́. Kò sí kankan nínú wọn tó ní òtítọ́ ọ̀rọ̀. Olè, òbílẹ̀jẹ́, ọ̀nyíwọ́ mọ̀ nǹkan owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀, ọlọ́pàá gbowó àbẹ̀tẹ́lẹ̀, DSS gbowó àbẹ̀tẹ́lẹ̀, immigration gbowó àbẹ̀tẹ́lẹ̀, custom gbowó àbẹ̀tẹ́lẹ̀, ní gbogbo ọ́fíìsì ní gbogbo prasitata ló ti ń gbowó àbẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ bá dé license office, tẹ́ ẹ bá fún ọ lówó, ní jẹ́ kí fáìlì yín lọ. Tẹ́ ẹ bá dé báǹkì, ẹni tó jẹ́ báǹkà, ó tún bọ́ máa expect kẹ́kẹ́ fi nǹkan sí òun lápò. Ṣẹ́nu nìkan yẹn, ṣẹ́nu tẹlifóònù ìlọsíwájú nìyẹn. Ní sẹ́ńtúrì yìí, gbogbo owó lẹ́dẹ̀ ń jí. Bẹ́ẹ̀ ṣe ń pín owó yìí, tẹ́ ẹ lọ pín ọ̀pọ̀ local government sí north. Kò sí àtúnṣe kan pẹ̀lú ẹ̀rọ náà tí àwọn ọmọ gbé. Ó yẹ kí ọ̀gbẹ́ni Buhari kó dá bójú. Mo fẹ́ ṣe. Ṣé àti bàlú yìí jẹ́ náà? Kí ni èrè yín lórí àti bà ìlú Nàìjíríà jẹ́? Kí ni èrè yín láti pa àwọn ọmọ Yorùbá? Ó ṣe jẹ́ gbogbo ìgbà títí yín ló máa ń ní àwọn èèyàn lára. Ọ̀nà Ìbàdàn látọ̀dídí ọdún 6. Ọ̀nà Ìbàdàn tí ò ju 120 kìlómítà lọ kò parí. Ìbàdàn sí Ọ̀yọ́ kò ṣeé gbà. Ọ̀yọ́ sí Ìlọrin kò dáa. Ẹ ti ẹ̀ wá nílẹ̀ ẹlẹ́bí Ṣàngó Ọ̀tà síbi ìrókò ní bọ́dà ọ̀nà ti bàjẹ́. Ẹ wo ọ̀nà Abẹ́òkúta láti ohun tó bẹ̀rẹ̀ láti abúlé Ẹ̀gbá. Tẹ́ ẹ bá ti kọrí abúlé Ẹ̀gbá, tẹ́ ẹ bá bọ́ sí ọ̀nà Sàlólò, tẹ́ ẹ máa dé Alágbàdo, tẹ́ ẹ ń lọ sí tóògèètì, láti tóògèètì dé Adálémọ̀, dé Ṣàngó Ọ̀tà, dé Ṣíngà, gbogbo bí ò ṣe rí. Títí dé Ìyànà Lẹ́pa, títí dé orí òkè àti Gbẹ́dúléfọ̀ kò ṣeé wọ̀. Ẹ lọ ní ọ̀nà pápá láǹtó láti lọ sí Ìṣàgàm kò ṣeé gbà. Ní ìgbà Buhari láwùjọ ọdún 6 kó má sí nǹkan ẹyọ kan tá a lè tọ́ka sí pé ọ̀gáni wa Buhari ṣe ẹ̀dẹ̀ ń fọ́ọ̀sì ara yín láti bọ́ sílẹ̀. Ojú òun tì yín ni tẹ́nìkan bá ti sọ̀rọ̀. Ẹ wo odidi American president, àwọn ọlọ́pàá ò ṣègbè lẹ́yìn ẹ̀. Ìlú Nàìjíríà lọ́wọ́ pé tẹ́nìkan bá ti débẹ̀, àwọn ọlọ́pàá máa di ajá. Tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ẹ máa lọ lé káàkiri. Àwí kòǹkò ti tún ní ẹ ń lé òun káàkiri o. Àgbúrò ọmọ tẹ́ni ológo lórí fóònù lórí kìnnìmọ́ o. Kó má jẹ́ pé ẹ ti lọ jí gbé. Ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó bá rí tẹ́ni ológo pẹ̀lú dára ẹni kan sọ̀rọ̀ jáde. Àárí wọn torí pé àmọ́ṣẹ́ tí àwọn DSS yìí ṣe. Buhari ọ̀gbẹ́ni ọ̀gágun Buhari kò náwó lórí àwọn èèyàn. Kò náwó kankan lórí àwọn
lórí bá máa ṣe lọ bá àwọn báńdíìtì láti bá wọn jà. Àwọn ló ń jí owó kó, àwọn Haúsá ń jí owó kó lọ sókè òkun. Wọ́n ti sọ̀lú Nàìjíríà nílùú onígbèsè pátápátá. Gbogbo nǹkan Nàìjíríà náà fi yáwó. Ọmọ kírètì Boko Haram pẹ̀lú àwọn báńdíìtì ni. Àwọn DSS Buhari jù wọ́n sí ọ̀ndà ẹ̀. Abẹ́ ṣòkòtò àpò ọ̀gbẹ́ni Buhari ló wà. Iṣẹ́ tó yẹ kí DSS ṣe, DSS kì í department nínú ọlọ́pàá kan ni. Ó ṣiṣẹ́ wọn. Àwọn agitation náà ń lé káàkiri, Nnamdi Kanu náà ń lé káàkiri, Ìgbòho náà ń lé káàkiri ìlú. Àwọn ajínigbé wà ń bẹ̀, àwọn robbery wà ń bẹ̀, ẹ rí wọn lé. Àwọn kidnapper tó ń wá láti ilẹ̀ lórílẹ̀‐èdè kan wọ́n. Ìlú ibi tẹ́rù ti bà mí nígbà tí Mohammed kan tẹ̀ ti bọ́ síta. Tó ní owó federal government làwọn lọ fi kó àwọn èèyàn wá pé kó máa bá a jà. Pé nítorí àwọn fẹ́ ní fílẹ̀jì, àwọn fẹ́ ní town. Báwọn sọ̀rọ̀ rúgà, àwọn sọ̀rọ̀ kinní kan. Èèyàn jílẹ̀ onílẹ̀, ṣé Islam ní pé ká yín fèdè èèyàn? Àfi kí Ọlọ́run kó ṣàánú gbogbo yín. Àfi kí Ọlọ́run kó ṣàánú yín. Lé ẹ̀kan sí i, mo tún mú ọ̀rọ̀ Gani Adams wá. Ààrẹ Gani Adams, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá wa, ikú bàbá yèyé tó tó kábíyèsí, bàbá wa onírìṣà, bàbá wa Alákẹ́ Ọ̀fẹ́ Gbálà, bàbá wa Sàlíù Adétúnjí Olúbàdàn, pẹ̀lú gbogbo àwọn ọba lọ́balọ́ba, ẹ bá wa kìlọ̀ fún ààrẹ Gani Adams tó ń fi kúlé Ààrẹ Òpìtàn pẹ̀lú gbogbo àwa tá ń sọ̀rọ̀ yìí, tó ní ọ̀rọ̀ kan wà tá a máa sọ tá a ní sọrú ẹ̀ mọ́. Ẹ bá wa kìlọ̀ fún wọn kó yẹ wá sórí íńtánẹ́ẹ̀tì láti máa bú wa, kó yẹ wá sórí íńtánẹ́ẹ̀tì láti máa tẹ́tí gbogbo ọmọ Yorùbá. Tó bá jẹ́ pé olórí rere ni ààrẹ Gani Adams, akitun ẹ̀ ó gbọ́dọ̀ gbẹ̀gbin ni. Even nílùú òyìnbó tá a wà ń bí, ìyàwó Queen Elizabeth, ọba ńlá tó ju ọba lọ, ọba obìnrin tó ń gba ìdọ̀bálẹ̀ ọba. Àwọn èèyàn ń sọ̀rọ̀ sí màmá, ìjẹ́ màmá fèsì. Onírìṣà, ọmọ Ọlọ́fin Àgbódèrè, kábíyèsí, ọmọ Ọ̀ràná bàbá mi. Àìmọye èébú tó ń bú bàbá yẹn tí ò fèsì. Ṣùgbọ́n ààrẹ Gani Adams abọ́sí tó bá bẹ̀rẹ̀ sí ṣépè ni yóò bá gbọ́ pátilẹ̀. Gbogbo èèyàn dẹ̀kọ́lẹ̀ lè ṣépè fún. Gbogbo àwọn tó ń tẹ̀lé ọmọ òtítọ́ ò lè sọ̀rọ̀ ni. Tó bá pariwo ọ̀ ń tàn yín ni. Ọ̀ ń tàn yín nínú ọkàn, ń tàn yín nínú ara. Ìtọ́rọ ọmọ pé ìtàn tí Ààrẹ Òpìtàn pa, ọmọ pé confam ni. Mo wá bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i. Ààrẹ ẹ má jẹ́ kí Ààrẹ Òpìtàn, ẹ má jẹ́ ó fi ìtàn yọ yín nínú òye. Wàláì ó mọ ìtàn tó dè yín, ó mọ ibi tẹ́ ẹ ti wá. Ẹ bá ṣọ́ra yín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní tilé tókó, àjíǹde ara máa jẹ́ yín o, àánú Ọlọ́run á bá yín gbé. Gbogbo ibi tẹ́ ẹ ti ń tọ́ bàtò, tẹ́ ẹ ti ń mú owó sẹ̀, ẹ ní wá owó tì, ẹ ní wá jíjẹ mímu tì, ẹ ní rìn lọ́jọ́ tẹ́bi ń pànà. Wàhálà ìdààmú ò ní wọnú ayé yín, ọmọ yín ò ní dọmọ lọ́mọ, àwọn ajínilọ́kọ gbé ò ní jọ́kọ yín gbé o, àwọn oníjìbìtì àfá oníjìbìtì, àwọn oníṣègùn, àwọn oníjìbìtì wòlíì ìkà, ẹ ní kó sọ́wọ́ lọ́wọ́ o. Gbogbo akágbé ọkàn lọ́lọ́run pé àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ikú ò ní pa Sunday Igboho, kò ní pa ẹnì kankan wa. Àjíǹde ara máa jẹ́ Sunday Igboho. Gbogbo àwọn tó ń bẹ ní àhámọ́, omíyalé ni àti Lady K ni, gbogbo wọn ní àpapọ̀, àti gbogbo àwọn tó ń kó ní ọjọ́ rally Lagos State. Ibi tẹ́ ẹ wà yẹn ní ṣàìsàn, ẹ jáde láyọ̀ pẹ̀lú àlàáfíà. Ìyá ọmọ Yorùbá lè ń jẹ. Ọlọ́run á bá mi kún yín lójú, Ọlọ́run á bá mi kún yín lọ́wọ́. Ojú rere Ọlọ́run á wò yín. Àwọn màláíkà ọ̀run á ṣègbè lẹ́yìn yín. Ẹ jáde láyọ̀. Bẹ́ẹ̀ ṣe lọ, tẹ́ ẹ wà ní dáadáa kẹ́ ẹ tó lọ, tẹ́ ẹ bá máa tún padà dé. Pẹ̀lú dáadáa lè máa padà dé. Ẹ ní kú sọ̀wọ́n, àní gbọ́kú ẹnikẹ́ni yín. Àwa náà tá a wà ń bí ẹnìkan ò ní gbọ́kú wa. Wàhálà ìdààmú kankan ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. Gbogbo ojú tó ń wò mí l'Amẹ́ríkà, ní Canada,
ní London, ní Britain, ní France, ní Germany, ní Dublin, ní Libya, ní Russia, ní Australia, lọ bẹ́ẹ̀ Dubai ni, Togo ni, Republic of Benin, Nigeria ni. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́ o, wàhálà ìdààmú ò ní dé bá yín. Ó ní arìnrìn àjò má kórè wálé, ó ní kì í ṣe ní arìnrìn àjò tẹ́ gbogbo ìgbàkigbà tẹ́ bá máa padà, tàbí gbogbo ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ànímọ́ lónípòrògùn ńláṣọ, gbogbo yín ẹ̀ ní ànímọ́ owó, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábroad